gbàǹjo ìjọba fẹ́ ta ilé Emefiele. Gbogbo ẹni tó bá lówó ẹ̀ lọ́wọ́ tó ń wá ilé tí yóò rà ní Àbújá, àwọn EFCC àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilé gbígbé ní Nàìjíríà ní àwọn ilé kan tí wọ́n fẹ́ tà o. Ilé rẹpẹtẹ sì ni. Ilé ọkùnrin kan tó jẹ́ gómìnà báńkì àpapọ̀ ilẹ̀ wa tẹ́lẹ̀, Central Bank of Nigeria, ìyẹn Godwin Emefiele ni. Àwọn ilé náà pọ̀ rẹpẹtẹ, 753 duplex ló wà níbẹ̀. Ìyẹn ni pé tí ẹnìkọ̀ọ̀kan bá fẹ́ rà, àwọn èèyàn 753 ni yóò ra ilé síbẹ̀. Bẹ́ẹ̀ ni èyí kò mọ́ àwọn fúláàtì kéékèèké tó wà níbẹ̀ láìmọye. Bí èèyàn kò bá jẹ́ olówó ńlá, kò sí bó ṣe lè kọ́ irú odidi abúlé ìgbàlódé bẹ́ẹ̀ yẹn. Àfi ọ̀gá Emefiele, ọkùnrin òṣìṣẹ́ ìjọba Nàìjíríà tó lówó lọ́wọ́ ju ọba Saudi lọ. Dájúdájú ní Nàìjíríà yìí o, kò tí ì sí ẹnìkan tó ṣe olórí ìjọba Nàìjíríà tó ní irú ẹ́sítéètì tí Godwin Emefiele kọ́ yìí. Bẹ́ẹ̀ ni bó bá jẹ́ 100 ọdún ní Emefiele fi ṣe iṣẹ́ ìjọba, kò sí bó ṣe lè rí irú owó tó tó bẹ́ẹ̀ kó jọ. Àmọ́ ní ti Emefiele, ọkùnrin àtìdíjà nílé owó, ó kọ́ odidi ìlú kan tó lẹ́gbẹ̀rún ilé, bí èèyàn sì pé ní olówó ayé kò ṣe nǹkan kan. Ẹni bá mọ nǹkan yìí fi pamọ́ kó rántí àwọn èèyàn tí wọ́n mọ̀ ọ́ wá. Bí kò bá jẹ́ pé Ọlọ́run fúnra ẹ̀ ló mú Emefiele, kò sí bí ìjọba ìbá ti rí ilé náà gbà mọ́ lọ́wọ́. Ìdí ni pé Emefiele kò fi orúkọ ẹ̀ kọ́ wọn, orúkọ ẹnìkan téèyàn kò lè rí, ẹni tí kò tí ì rí owó kọ́ ilé ẹyọ kan ni Emefiele fi síbẹ̀. Nítorí ẹ̀ ló sì ṣe jẹ́ pé nígbà tí àwọn EFCC kọ́kọ́ rí ilé náà nínú oṣù kejìlá ọdún 2024, níṣe ló ní tòun kọ́. Àmọ́ nígbà tí adájọ́ ilé ẹjọ́ gíga ìlú Àbújá kan, adájọ́ Jude Onwegbuzie, dá àwọn EFCC tó gbé ọ̀rọ̀ ilé náà wá sílé ẹjọ́ láre, tó ní wọ́n lè gbẹ́sẹ̀ lé nítorí pé àwọn ilé tí wọ́n fi owó tí wọ́n jí kó kọ́ ni. Àkẹ̀rán jáde lábẹ́ ìpà. Emefiele yọjú síta. Ó ní kò yẹ kí wọ́n tí ì gbẹ́sẹ̀ lé àwọn ilé náà. Ó ní òun lọ́rọ̀ láti sọ. Ó ní gbogbo èèyàn bá lanu pé kí ló kan èkúté ilé níbi tí wọ́n ti ń sìnkú ìyá ológbò. Èwo ló kan Emefiele nínú ọ̀rọ̀ yìí? Ṣé bí ó ti ní ilé ọ̀hún kì í ṣe tòun? Àwọn lọ́ọ̀yà ẹ̀ ní kì í ṣe bẹ́ẹ̀. Wọ́n ló lọ́rọ̀ kan láti sọ lórí ẹ̀ ni. Adájọ́ Jude ní kò sọ̀rọ̀, ọjọ́ 14 tó yẹ kó fi ṣàlàyé ọ̀rọ̀ ilé náà ti kọjá ni wọ́n bá gbẹ́sẹ̀ lé. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ ilé yìí ya àwọn èèyàn lẹ́nu nítorí àdúgbò zone C09 ni wọ́n wà ní Àbújá. Níṣe ni ilé náà tẹ́rẹ̀rẹ̀ lọ bí ọlá Ọlọ́run. Àwọn èèyàn sì ti ń wádìí ẹni tó ní í tẹ́lẹ̀ nítorí wọ́n rò pé tìjọba ni tàbí kó jẹ́ ilé iṣẹ́ ńlá kan. Bẹ́ẹ̀ ni kì í ṣe tìjọba o, kì í sì ṣe ti ilé iṣẹ́ ńlá kankan. Emefiele tó jẹ́ ọ̀gá ní báńkì àpapọ̀ ilẹ̀ wa lásìkò ìjọba Muhammadu Buhari ló ní àwọn ilé rẹpẹtẹ náà. Níbi tí Buhari pàápàá bá wà, èpè gidi ni yóò máa ṣẹ́ fún Emefiele nítorí ohun tó ń ṣe olórí ìjọba gan kò ní 10% ilé tó tó bẹ́ẹ̀. Báwo lè Emefiele tó ń ṣiṣẹ́ lábẹ́ òun yóò ṣe wá rí irú nǹkan báyìí kó tí òun ò sì mọ kinní kan? Àmọ́ Emefiele kò mú ọ̀rọ̀ náà ní kékeré ní gbogbo ìgbà tó ń ṣèjọba ni o. Wọ́n ròyìn pé àbẹ̀tẹ́lẹ̀ ju ti eégún lọ nítorí tí wọn kò bá bọ eégún, eégún ò ní jáde. Pé kò sí iṣẹ́ kan tó fẹ́ jáde tí Emefiele kò ní gba owó lórí ẹ̀. Àgàgà iṣẹ́ tó bá ti jẹ mọ́ owó dọ́là. Níbẹ̀ ni owó ọkùnrin náà ti yarọ nítorí kì í ṣe owó kékeré ló ń gbà rárá. Rìbá ló jẹ yó bámúbámú. Bí a ti ń wí yìí, ẹjọ́ ńláńlá 3 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn EFCC ń bá Emefiele yìí nìkan ṣe. Kò sì sí èyí tó sàn nínú mẹ́tẹ̀ẹ̀ta. Ẹjọ́ owó jíjí kò yìí náà ni. Wọ́n ń bá a ṣẹjọ́ níwájú adájọ́ Hamza Muazu. Wọ́n ní ó yí ìwé, ó yí siginésọ̀ ààrẹ Muhammadu Buhari láti fi gbé owó ńlá kan jáde. Ǹjẹ́ ilé yẹn ò burú ju ikú tí ń pààyàn lọ? Nígbà tí wọ́n fi èèyàn ṣe olórí báńkì àpapọ̀ tó sì ń jí siginésọ̀ ẹni tó fi sípò náà. Wọ́n wà lẹ́nu ẹjọ́ ọ̀hún o àti iye tó sọnù lórí ìyẹn.
Emefiele ní ẹjọ́ míì níwájú adájọ́ Rahman Oshodi bílíọ̀nù 4.5 owó dọ́là tí wọ́n ló jí àti bílíọ̀nù 7 owó náírà tí wọ́n tún ló ṣe àfọwọ́rá ẹ̀ ni wọ́n ń torí ẹ̀ bá aṣẹjọ́ lé lórí. ẹjọ́ Emefiele kẹta ni èyí tó wà lọ́dọ̀ adájọ́ Mariam Anini nílé ẹjọ́ gíga l'Àbújá. nínú ẹjọ́ eléyìí wọ́n ní lásìkò tí ọkùnrin náà lòun fẹ́ pààrọ̀ owó náírà tí ó ń fìyà jẹ gbogbo ọmọ Nàìjíríà yẹn, wọ́n ní Emefiele yìí fi bílíọ̀nù 19 náírà tẹ 810 mílíọ̀nù. ìyẹn ni pé owó tí Emefiele fi bílíọ̀nù 19 náírà tẹ̀ kò pé bílíọ̀nù kan náírà o. bí wọ́n bá ń jalè lọ́rùn níbi tá ò rí rí kò gbọ́dọ̀ lè tó báyìí náà. àmọ́ àwọn ohun tí Emefiele ṣe nìyẹn. níbẹ̀ náà ló sì ti rí owó burúkú báyìí tó fi ń kọ́ àwọn ilé rẹpẹtẹ bẹ́ẹ̀. kéèyàn kọ́ ilé bíi 1000 lẹ́ẹ̀kan sójú kan, owó burúkú. àwọn EFCC pàápàá ní láti ọjọ́ tí àwọn ti dá iléeṣẹ́ náà sílẹ̀ ní 2003 kò sí ìgbà kankan tí iléeṣẹ́ ọ̀hún gba dúkìá tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn rí lọ́wọ́ ẹnìkan ṣoṣo tàbí ní ojú kan tàbí ní ìlú kan. wọ́n ní eléyìí ló pọ̀ jù nínú gbogbo ohun tí àwọn ti gbà lọ́wọ́ àwọn èèyàn. Emefiele ló sì gbé tuntun náà jáde. ìjọba ti gba ilé náà nígbà tí adájọ́ Jude ti fàṣẹ sí pé kí gbogbo ilé náà pátá di ti ìjọba nínú oṣù kẹrin tó kọjá lọ yìí. kí ọ̀rọ̀ náà má wàá di pé ó lè gbé ó lè gbà á tó máa ń sábà ṣẹlẹ̀ sí àwọn ohun ìní ìjọba tí wọ́n bá gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀. alága àwọn EFCC Ọlá Olúkóyèdé ti gbé ìgbésẹ̀ kan lọ́jọ́ Ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ 20 oṣù karùn-ún tá a wà yìí. ó ní gbàǹjo làwọn yóò lu ilé Emefiele o kó lọ nílẹ̀ kó dowó. àmọ́ o kì í ṣe àwọn làwọn yóò ṣe kinní náà fúnra wọn kó máa di ariwo tàbí wàhálà kankan. nítorí ẹ̀ ló ṣe gbé ìwé náà pa á ló bá di ọ̀dọ̀ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ilé gbígbé fún ìjọba àpapọ̀ Alhaji Ahmed Dangiwa ló bá lọ gbé gbogbo ìwé náà fún un. ó ní àwọn ni wọ́n mójú irú nǹkan báyìí, ó sì ti pẹ́ tí wọ́n ti ń ṣe é pé kí wọ́n tètè ṣètò bí wọn yóò ti tà á kó lè kárí aráàlú yíkáyíká nítorí owó àwọn aráàlú ni wọ́n fi kọ́ ọ. mínísítà náà ní òun dúpẹ́ lọ́wọ́ Olúkóyèdé àti àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ní EFCC pẹ̀lú òótọ́ tí wọ́n fi ń ṣe ohun gbogbo àti àkóyawọ́ tí wọ́n ń lò lásìkò yìí débi pé kò sí kinní kan tí wọ́n ṣe tí aráàlú kì í mọ̀, kò sì sí ohun kan tó ń lọ láti ọ̀dọ̀ wọn tí aráàlú kì í gbọ́. ó ní bí wọ́n ti ṣe ọ̀rọ̀ ilé Emefiele yìí ló dáa torí ohun tó bààyàn nínú jẹ́ ni, ó sì yẹ kí wọ́n wá ọ̀nà tí wọn yóò fi mú inú àwọn ọmọ Nàìjíríà dùn lórí ẹ̀. kò sí ohun tó lè dùn mọ́ àwọn èèyàn nínú jù kí wọ́n rí i pé gbangba làwọn ti ta àwọn ilé náà lọ kí gbogbo ẹni tó bá sì láǹfààní láti rà á lójú táyé kó má jẹ́ kọ̀rọ̀ làwọn ti ṣe ohunkóhun. mínísítà náà ní iṣẹ́ ṣìkù lọ́wọ́ àwọn EFCC pé àwọn yóò jọ dé ilé náà ni tí àwọn yóò yẹ̀ wò fínífíní kí àwọn lè mọ bó ti rí gan-an kó má jẹ́ ilé adẹ́bù tàbí èyí tó ti yingin níbìkan làwọn tà fáráàlú. ó ní tó bá jẹ́ àwọn kan wà tí wọ́n nílò títúnṣe àwọn yóò sáré tún wọn ṣe, àwọn yóò sì rí i pé ilé tó dára làwọn ní káwọn èèyàn wá rà lọ́wọ́ àwọn. ọkùnrin mínísítà náà ní ohun tó dá òun lójú ni pé kò ní sí ojúsàájú níbi títa àwọn ilé náà nítorí gbàǹjo làwọn yóò tà á, ẹni bá yára lògùn gbè ni. àpẹẹrẹ tí eléyìí fi hàn ni pé ilé ayé yìí ilé asán ni o, àti pé nígbà tí èèyàn kò bá ti ní ìtẹ́lọ́rùn láyé yìí kò sí aburú tí kò ní lè ṣe. níbi tí ìlú bá dáa, kódà ní Nàìjíríà tá a wà yìí náà, tí èèyàn bá dé irú ipò tí ọkùnrin tí wọ́n ń pè ní Emefiele yìí dé láyé ẹ̀, owó ìfẹ̀yìntì tí yóò gbà kò sí bí yóò ti ná ọ tán tí yóò fi kú, àgàgà tó bá ti ṣe ilé ayé ẹ̀ dáadáa tẹ́lẹ̀. gbogbo ohun tí Emefiele kó jọ yìí náà kátilẹ̀ ní 100 ọmọ ló bí, ṣé wọ́n lè pín ilé náà tán ni? àti pé ọdún mélòó ni yóò lò láyé tó ń kó irú àwọn owó dọ́là báyìí mì lóhun nìkan, tó sì ń jí owó náà tí ojú kò sì tí tí ara kò sì lọ, tó jẹ́ nígbà tó jí débì kan kò sóhun tó wù ú láyé mọ́ ju kó fi owó náà ṣe olórí Nàìjíríà lọ. bó bá wá jẹ́ Emefiele ráàyè wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí tó di ààrẹ ìjọba Nàìjíríà wa yìí, kí lẹ̀yin náà rò pé yóò ṣẹlẹ̀ sí wa o?
ọláyíwọlá alága ló yẹ ọ̀rọ̀ Emefiele yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. ẹ kú òkàlẹ̀.